kí Sunday Igboho kó farabalẹ̀. Gani Adams tí mo fi tọ̀wọ̀tọ̀wọ̀ porúkọ ti ìwú náà lóògùn ọ̀fẹ́ o. mo fi tọ̀wọ̀tọ̀wọ̀ pé I don't mean to disrespect anybody ṣùgbọ́n tó bá ti di ojú wípé ká sòótọ́ ọ̀rọ̀ máa sòótọ́ ọ̀rọ̀ tèmi kí wọ́n kọ́ farabalẹ̀ tó bá pé ń tòótọ́ ìfẹ́ aráàlú ló wà nínú wọn o gẹ́gẹ́ bí ohun tó Olúwa sọ fún wa ẹ jẹ́ kí wọ́n fi ara balẹ̀ dáadáa kájọ lọ sí àìmọye àwọn tí wọn ò sọ̀rọ̀ jáde tágbára ìdẹ́ wà lọ́wọ́ wọn. tán ni. yàrá mi takùlí ibìrú bá takùlì jíbá takù ara bá darú ẹlẹ èjìbú ara balẹ̀ ẹmẹsẹ̀kú erékẹtù ẹlẹ àìmọye àwọn tí adára ń bẹ lọ́wọ́ wọn tí wọn sọ̀rọ̀. ṣùgbọ́n nítorí ìwà ọ̀bàjẹ́ Nàìjíríà tí wọn ò fẹ́ jẹ́ kí Nàìjíríà yìí dá wọn ò ní jẹ́ ká wọnú gbó láti lọ mú àwọn èèyàn yẹn ṣé àmì ò lágbára àti lọ mú wọn ẹ dá mi lóhùn. àwọn tí ènìyàn ìṣọmọ Nàìjíríà nígbà àwọn kan tó wá. bàbá àmì ní agbára àti mú wọn ò fún wọn ní àṣẹ ni. ṣùgbọ́n wọ́n ń pa á rárá. wọn ò dẹ̀ lè fún wọn ní àṣẹ nítorí pé àwọn tí wọ́n sì ń lò wọ́n lọ́wọ́lọ́wọ́ de are politicians àwọn olórí orílẹ̀-èdè náà ló ṣe lò wọ́n. bọ́dẹ̀ ṣe máa lò wọ́n tí Jésù máa fi dé nìyẹn àfi tí a bá gbara wa sílẹ̀ gẹ́gẹ́ bí very dark man ṣe ń rìnrìn àjò yìí ká jáde tán àwọn tèkó kọ́ jáde tán gbọ́ mi bàbá gbogbo ìlú kó jáde tán Àbújá kó jáde tán kájọ yé wọn wípé enough is enough kì í ṣe pé ẹ̀wọ́n ni mo sọ ń gbà yẹn tán ní ẹnu náà ni mo ní ṣé mi ni mo fẹ́ dá nìkan bọ́ta nígbà tí very dark man rí èèyàn lẹ́yìn ẹ̀ ṣé wọn ò sáré ẹ wá ní kí Sunday Igboho nìkan dá nìkan bọ́ta ṣé Sunday Igboho nìkan lè dá nìkan jagun kò lè já ogun yẹn láàrin 1 hour. òun náà tiẹ̀ ó ní kíjọba Ọ̀yọ́ fóun láṣẹ. wọn ò ní fún láṣẹ láṣẹ ń lọ wọn ò ní fún láṣẹ àwọ̀ ọbẹ̀ á sì mú nǹkan jáde ńbẹ̀. wọn ò ní fún láṣẹ tó bá fún wa láṣẹ a máa lọ àmì lè mú àwọn tẹ rí ọlọ́pàá lè mú àwọn tẹ rí Air Force lókè lè mú wọn ṣùgbọ́n kò sí àṣẹ kankan tó lọ. bàbá kí ló dà fún wọn láṣẹ. mo ní ìgbàgbọ́ nínú ohun tí Sunday Igboho gbé dání o mo sì ń sọ fún yín no matter bí Sunday Igboho ṣe lọ join ní APC tó APC náà ló lè join ní tó ò bá join ní wọ́n máa pa. ṣùgbọ́n àwọn kan ní fẹnu wúgẹ́ẹ̀tì ni. kò sí nǹkan tó kémi pẹ̀lú yẹn. wọ́n fẹ́ ní fẹnu kò ní nǹkan kan yàrá. kò sí nǹkan mo ní ìgbàgbọ́ títí di ọ̀la títí mo máa fi ṣáájú Ọlọ́run wọlé mo ní ìgbàgbọ́ ẹ mọ̀ pé mo sọ pé Ọlọ́run ló ń bẹ̀ mí sọ̀rọ̀ mo ní ìgbàgbọ́ nínú Sunday Igboho tí Sunday Igboho ò bá lọ join ní APC yẹn padà àwọn náà lọ máa padà pa. So what is kí wá ní ṣé ikú ẹ gbọ́ ni ó ní okú mi ó sọ̀rọ̀ kó lè yìnyàn o okú mi sọ̀rọ̀ náà kó lè yìnyàn o bàbá kí wá ní kí ni mo fẹ́ gbà nínú pé kí wọ́n lọ pa Sunday Igboho tí mo sì mọ̀ pé ó ní iṣẹ́ tó sì máa ṣe láyé bàbá Igboho ó ní iṣẹ́ tó máa ṣe mo fi ẹni tó dá ayé àti ọ̀run bú rẹ̀ so therefore ibi tó lè wọ̀ náà ló ti wọ̀ yẹn o ní mo sọ nípa ìránṣẹ́ Ọlọ́run yẹn pé tó bá fẹ́ ní o fẹ́ múyàn ṣe ń gbọ́ mi wàá ṣe báwọn èèyàn yẹn náà ṣe é ṣe ni ìgbà yẹn ló tó lè gé ní àti àwọn èèyàn yẹn ṣe tó bá ní òun lọ join ní PDP ṣé wọn ò ti nípa nígbà tí wọ́n ti fi sílẹ̀ pé òkè àwọn fi é sílẹ̀ àwọn ti fún freedom tó bá lọ join PDP ṣé wọn ò ti nípa láti join wọ́n ti pa. àbí kó tún rẹ́wọ̀n míì yé. bẹ́ẹ̀ ni ibi tó lè join náà nìyẹn kọ́ dẹ̀ fún ní iṣẹ́ tó tán sọ yẹn tó bá ṣí ogun fún Sunday Igboho bàbá a máa jáde aṣogun bẹ dáadáa ó mọ̀ aṣogun wa ògbọ́n nǹkan bẹ́ẹ̀ lẹ̀. bàbá mo fi ẹni tó dá ayé àti ọ̀run rẹ̀. a rí pé èyí tí ó wà ń ta tó ń lọ lọ́wọ́lọ́wọ́ ìhòòhò náà ni ọ̀rọ̀ VDM tó ṣáà ń kó ṣe protest lọ́tún protest lósì àwọn àṣọfẹ́ di ṣọfẹ́ gbàpò tí ìbò dàbí èyí tó ń ṣe yìí ṣé kò lè padà lọ di ọ̀rọ̀ ìsàsì ọjọ́ sí tí ìjọba bá ti ṣèkọ́ tí ó fẹ́ àbí kọ́ ètè wàá ṣe máa ṣe tí ò ní di wàhálà sí ìjọba lọ́rùn ilé ìsà ojú rẹ̀ fi wò ó protest lẹ́ni protest lánàá protest lọ́la tí àwọn VDM náà ṣe káàkiri Àbújá ṣé kò ní padà di ọ̀rọ̀ ìsàsì. Thank you baba ẹ ṣé báwa náà bá wà ní Àbújá máa tẹ̀lé VDM lọ ṣe protest. ẹ tẹ̀lé. mo máa tẹ̀lé tó pé ohun tó ń ṣe ohun tó right ni ṣé kí n já yín sí ohun tó Olúwa sọ now ohun tó ń ṣe níta ohun tó right ni but àwọn kan wà nínú ilé tí wọ́n sọ pé lọ ṣerú nǹkan bẹ́ẹ̀
so therefore òun ni mo ṣe sọ pé ẹ̀tàn pọ̀ ní Nàìjíríà gan. ṣé ń gbọ́ mi? ẹ̀tàn pọ̀ Nàìjíríà. ẹ̀tàn pọ̀. àwọn kan wà nínú ilé tí wọ́n sponsor nǹkan yẹn pé yá move out. àfọwọ́sí tẹ̀síwájú. kò lọ ṣe ẹ̀tàn pọ̀. ṣé wá rí àwọn tí wọ́n wá ń ju owó yẹn sílẹ̀ they are for one purpose. tí wọ́n ń ṣe kínní yẹn. yes. but ohun tí VDM ń ṣe which is very dark man tó ń ṣe ń ta lọ́wọ́lọ́wọ́ yìí it is writing. ẹlẹ́yìn náà lè fẹ́ darapọ̀ mọ́. ó máa darapọ̀ tí bá wà lẹ́kọ̀ọ́. bàbá. ṣùgbọ́n the mission the concluded mission nínú ilé àgbọ́yé kì í ṣe ohun tí wọ́n ń ṣe. bọ̀ bàbá eléyìí tí wọ́n ń ṣe sá ṣé àwọn kan sọ pé kò ní padà di ọ̀rọ̀ EndSARS tíjọba bá ètè kọ̀tẹ́ẹ̀lì ẹ̀ pé ká eléyìí tẹ́ ń ṣe yìí kó má lọ di kó bẹ́ẹ̀ wá lọ gbàbẹ̀ wọlé wọn máa dàlú wọn máa súnlé máa sọ̀rọ̀. kò lè di ọ̀rọ̀ EndSARS tó bá dẹ̀ di kó di ohun gangan la nídìí Nàìjíríà náà. bàbá. yes láì jẹ́ bẹ́ẹ̀ báwo la yìí fẹ́ ṣe. àwọn tí à ń dín pẹ̀lú yìí mo sọ fún yín they are cunning people. the only thing náà ni pé tó bá gbérù nǹkan yìí náà jáde ní Èkó níṣẹ́ àwa náà máa tẹ̀lé wọn. lórí ọ̀rọ̀ àwọn ọmọ tó jí gbé yìí náà ni o. bẹ́ẹ̀ ni a máa tẹ̀lé wọn. so mo sọ pé ohun tí VDM ṣe yẹn it is the right thing but èmi ń rí gẹ́gẹ́ bí ohun tó Olúwa ṣe ń sọ wípé àwọn kankan wà tó yẹ pé àwọn ló ń sponsor ohun tó ń ṣe yẹn ṣùgbọ́n àwọn tí wọ́n sponsor nǹkan yẹn sẹ̀ ó sì ní nǹkan kan tí wọ́n ṣe wá ìyẹn lè fi pé ní ẹ̀yìn kìíní yẹn ó lè má padà dàbí nǹkan tí wọ́n ń ṣe níta. ṣùgbọ́n àbá tábàwọ eléyìí tí VDM ń jà fún náà àwọn ọmọ kan tó ń kó láti bí ọ̀sẹ̀ bíi mẹ́rin márùn-ún mẹ́fà ni l'Ógbómọ̀ṣọ́ ìjọ náà ti ẹ̀ kàn sí lórí ọ̀rọ̀ àwọn ọmọ yìí. àwọn ọmọ tí wọ́n kó yìí bàbá àti sọ nínú ìgbà tá a ṣe interview kan ní ẹnu ọjọ́ mẹ́ta ìwé pèsè tí wọn ò bá ti sọ ohun tí wọ́n ní kí wọ́n ṣe kò sọ̀rọ̀ lórí àwọn ọmọ yẹn orúkọ Jésù ò lè gbà àwọn ọmọ yẹn jáde. tó bá yẹ pé ní tòótọ́ sẹ̀ àlórúkọ Jésù wọn ní agbára ẹ lọ Adébóyè Oyèdépò gbogbo wọn ẹjẹ kọlọ kóra wọn jọ kọlọ máa gbàdúrà káwọn ọmọ yẹn jáde. dọ́ ni oní Paul and Silas ayúwẹ̀kọ́. God that deliver Paul and Silas. God that deliver Paul and Silas. God that deliver Paul and Silas. He will surely deliver me. Níbo lọ́lọ́run yẹn wà? Yẹ̀wò yẹn sọ pé 419 náà forúkọ Jésù ṣe kiri. Ṣé kò ti tó? Àdúrà tí wọ́n láwọn ń dà tí wọ́n dẹ̀ pera wọn lónígbàgbọ́ kò ti tó kí ó ti rìlíìsì àwọn ọmọ yẹn. Wọn ò lè rìlíìsì nǹkan kan. Wọn ò ní Jésù irọ́ ló ń pa. Wọ́n kàn fi Jésù ṣe 419 ni. Tó bá pé Jésù ti mú mọ̀ gangan ni o, àwọn ọmọ yẹn á ti jáde. Àwọn tẹ́ rí they will begin to condemn people. Àwọn tí wọ́n gbé nǹkan yẹn dání wọ́n á máa condemn wọn. Wọ́n á dẹ̀ máa forúkọ Jésù táwọn gbé dání tó ń parọ́ yìí wọ́n á máa fi máa parọ́ kiri. Bàbá tí a bá sọ nípa pé àwọn wòlíì tán wà lẹ́yìn tí Ọlọ́run yàtọ̀ pé Ọlọ́run fún ọ ní agbára ẹ̀mí mímọ́ ìṣúra nínú ẹ̀mí kéèyàn tó bá tún mọ ewé kó tún mọ egbò pẹ̀lú ẹ̀ àpapọ̀ fáàmù ọ̀kan lẹ́yìn náà o Sẹ́ríkí Sàràkí ni yín o àwọn kan tá a sọ pé bàbá tẹ bá lè mọ eléyìí ẹ lè pawọ́dà ẹ lè dá bí ọgbọ́n ẹ lè lo bí òye àwọn tó wà nínú igbó tó ń ká àwọn àìlò yẹ kẹ́yìn náà nípa tẹ lè sá. Ipa wo ni mo fẹ́ sá? ní kankan bíréèkì kí ni tá a gbà wọn lọ́wọ́. Ipa wo la fẹ́ sá? Nígbà tí àwọn ayédèrú ti kọ́ kọ̀ǹtẹ̀mù tá a gbé dání ẹ ò mọ̀ pé when the majority will carry the vote you don't know what they call majority. ṣùgbọ́n ẹ̀yin ti fọ́lọ́run. ẹ̀yin kìtà ló fẹ́ ṣe fọ́lọ́run majority carry the vote. nígbà tí àwọn tó gbé ayédèrú dání tí wọ́n kọ̀ndẹ́mù àwọn tí wọ́n gbé òótọ́ dání ẹ jẹ́ kí wọ́n ṣígun ẹ̀kọ́ asọ́njọ́ yẹn ẹ jẹ́ kí wọ́n ṣígun Sunday Igboho kí wọ́n wá wo iye àwọn èèyàn tó máa tẹ̀lé Sunday Igboho táwa náà ò bá ní tẹ̀lé Sunday Igboho. ṣẹ́yìn náà nígbà wo ní ìlú ẹ̀kọ́ tí Sunday gbé dání. mo ní ìgbàgbọ́ nínú ohun tí Sunday Igboho gbé dání o. mo sì ń sọ fún yín no matter bí Sunday Igboho ṣe lọ join ní APC tó APC náà ló lè join ní tó ò bá join ní wọ́n máa pa. ṣùgbọ́n àwọn ìfẹnu wúgẹ́ẹ̀tì ni. kò sí nǹkan tó kéde pẹ̀lú yẹn. wọ́n fẹ́ ilé ìfẹnu kò ní nǹkan kan yàrá. kò sí nǹkan mo ní ìgbàgbọ́ títí di ọ̀la títí mo máa fi ṣáájú Ọlọ́run wọlé mo ní ìgbàgbọ́ ẹ mọ̀ pé mo sọ pé Ọlọ́run ló ń gbé mi sọ̀rọ̀ mo ní ìgbàgbọ́ nínú Sunday Igboho
tí Sunday Igboho ò bá lọ join ní APC yẹn padà àwọn náà lọ máa padà pa. So what is kí wá ní ṣé ikú ẹ gbọ́ ni ó ní okú mi ó sọ̀rọ̀ kó lè yìnyàn o òkú mi sọ̀rọ̀ náà kó lè yìnyàn o bàbá kí wá ní kí ni mo fẹ́ gbà nínú pé kí wọ́n lọ pa Sunday Igboho tí mo sì fọ̀ pé ó níṣẹ́ tó sì máa ṣe láyé bàbá Igboho ó níṣẹ́ tó máa ṣe mo fi ẹni tó dá ayé àti ọ̀run bú rẹ̀ so therefore ibi tó lè wọ̀ náà ló ti wọ̀ yẹn o ní mo sọ nípa ìránṣẹ́ Ọlọ́run yẹn pé tó bá fẹ́ ní o fẹ́ múyàn ṣe ń gbọ́ mi wàá ṣe báwọn èèyàn yẹn náà ṣe ń ṣe ni ìgbà yẹn ló tó lè gé ní àti àwọn èèyàn yẹn ṣe tó bá ní òun lọ join ní PDP ṣé wọn ò ti nípa nígbà tí wọ́n ti fi sílẹ̀ pé òkè àwọn fi é sílẹ̀ àwọn ti fún freedom tó bá lọ join PDP ṣé wọn ò ti nípa láti join wọ́n ti pa. àbí kó tún rẹ́wọ̀n míì yé. bẹ́ẹ̀ ni ibi tó lè join náà nìyẹn kọ́ dẹ̀ fún ní iṣẹ́ tó tán sọ yẹn tó bá ṣí ogun fún Sunday Igboho bàbá a máa jáde aṣogun bẹ dáadáa ó mọ̀ aṣogun wa ògbọ́n nǹkan bẹ́ẹ̀lẹ̀ bàbá mo fi ẹni tó dá ayé àti ọ̀run rẹ̀ ṣé mi ò sí nínú wòlíì tí ń purọ́ àwọn yẹn lè máa parọ́ mi báyọ̀ purọ́ ṣé mo tí àwọn bàbá wa jogún fún wa ní aṣogun bẹ. ẹ wọlé tọ Fúlàní ọlùgbó. aṣogun bẹ àdẹ̀mọ́ gbogbo tí wọ́n ń pa sí gbogbo ẹ̀ níjojú wa nígbà tí wọ́n lọ ń jagun tí wọ́n ń bọ̀ wọn ò fi jẹ́ kó ṣẹ̀yìn wa ohun tó o bá gbé pamọ́ tó ò jẹ́ kọ́ mọ kó rí ló máa padà dé kí ni ó máa lanà gbẹ̀yìn àwọn bàbá wa ń jẹ́ ká rí gbogbo ẹ̀. ẹ̀yin sì jogún bá ṣe ní lọ́wọ́. adẹ jogún bá gbogbo pátá tó bá ló ti yá ó ti yá. nígbà tí wọn irú ẹkùn yẹn ẹ̀yin ẹ subscribe sí ẹ tẹ̀lé. nígbà tí wọn ò wá fún wa láṣẹ pé ká lọ ṣáà lè lọ ẹ mọ̀ pé ìjọba amúnimú ògùn ni ìjọba máa pa èèyàn kò sóhun tọ́lọ́run fẹ́ ṣe. So therefore ṣèyàn kan ò lè tì wá tí ìjọba bá ní ó yá òun lòun fún wa láṣẹ pé ká lọ ẹ fi Sunday Igboho sílẹ̀ jẹ́ kó wọlé ẹ fi kí ló ti pè bàbá Oòduà ẹ fi wọ́n sílẹ̀ jẹ́ ká wọlé ẹ kàn máa lọ sọ́hùn tí wọn ò bá mú àwọn Fúlàní ní ọwọ́ báyìí ẹni kò sí Ọlọ́run mọ́. bàbá lábẹ́ ẹ̀bẹ̀ sà kí wàá ní iṣẹ́ tẹ ní fún Gani Adams rèé Sunday Igboho rèé kí lẹ ní iṣẹ́ ò lẹ ní fáwọn méjèèjì. iṣẹ́ kan tí mo ní sáwọn méjèèjì ni wípé kí wọ́n fi ìfẹ́ rin ìrìn àjò. àti Gani ibà ló wọ́n fẹ́ o. àìfi ìfẹ́ rin ìrìn àjò pé mo fẹ́ jẹ ọ̀gá ìwọ fẹ́ jẹ ọ̀gá òun ni kò lè jẹ́ kí Nàìjíríà yóò dáa. kí Sunday Igboho kó farabalẹ̀ Gani Adams tí mo fi tọ̀wọ̀tọ̀wọ̀ porúkọ ti ìwọ náà. lóògùn ọ̀fẹ́ o. mo fi tọ̀wọ̀tọ̀wọ̀ pé I don't mean to disrespect anybody ṣùgbọ́n tó bá ti di ojú wípé ká sòótọ́ ọ̀rọ̀ máa sòótọ́ ọ̀rọ̀ tèmi. kí wọ́n kọ́ farabalẹ̀ tó bá pé ń tòótọ́ ìfẹ́ aráàlú ló wà nínú wọn o gẹ́gẹ́ bí ohun tó Olúwa sọ fún wa ẹ jẹ́ kí wọ́n fi ara balẹ̀ dáadáa kájọ lọ sí àìmọye àwọn tí wọn ò sọ̀rọ̀ jáde tágbára ìdẹ́ wà lọ́wọ́ wọn. tán ni. yàrá mi takùlí ibìrú bá takùlì jíbá takù ara bá darú ẹlẹ èjìbú ara balẹ̀ ẹmẹsẹ̀kú erékẹtù ẹlẹ àìmọye àwọn tí agbára ń bẹ lọ́wọ́ tí wọ́n sọ̀rọ̀. ṣùgbọ́n nítorí ìwà ọ̀bàjẹ́ Nàìjíríà tí wọn ò fẹ́ jẹ́ kí Nàìjíríà yìí dá wọn ò ní jẹ́ ká wọnú gbó láti lọ mú àwọn èèyàn yẹn ṣé àmì ò lágbára àti lọ mú wọn ẹ dá mi lóhùn. àwọn tí ènìyàn ìṣọmọ Nàìjíríà nígbà àwọn kan tó wá. bàbá àmì ní agbára àti mú wọn ò fún wọn ní àṣẹ ni. ṣùgbọ́n wọ́n ń pa á rárá. wọn ò dẹ̀dẹ̀ fún wọn ní àṣẹ nítorí pé àwọn tí wọ́n sì ń lò wọ́n lọ́wọ́lọ́wọ́ they are politicians àwọn olórí orílẹ̀-èdè náà ló ṣe lò wọ́n. bọ́dẹ̀ ṣe máa lò wọ́n tí Jésù máa fi dé nìyẹn àfi tí a bá gbara wa sílẹ̀ gẹ́gẹ́ bí very dark man ṣe ń rìnrìn àjò yìí ká jáde tán àwọn tèkó kọ́ jáde tán gbọ́ mi bàbá gbogbo ìlú kó jáde tán Àbújá kó jáde tán kájọ yé wọn wípé enough is enough kì í ṣe pé ẹ̀wọ́n ni mo sọ ń gbà yẹn tán ní ẹnu náà ni mo ní ṣé mi ni mo fẹ́ dá nìkan bọ́ta nígbà tí very dark man rí èèyàn lẹ́yìn ẹ̀ ṣé wọn ò sáré ẹ wá ní kí Sunday Igboho nìkan dá nìkan bọ́ta ṣé Sunday Igboho nìkan lè dá nìkan jagun kò lè já ogun yẹn láàrin 1 hour. òun náà tiẹ̀ ó ní kíjọba Ọ̀yọ́ fóun láṣẹ. wọn ò ní fún láṣẹ. fún láṣẹ ń lọ. wọn ò ní fún láṣẹ. àwọ̀ ọbẹ̀ á sì mú nǹkan jáde ńbẹ̀. wọn ò ní fún láṣẹ. tó bá fún wa láṣẹ a máa lọ àmì lè mú àwọn tẹ rí ọlọ́pàá lè mú àwọn tẹ rí Air Force lókè lè mú wọn
ṣùgbọ́n kò sí àṣẹ kankan tó lọ. bàbá kí ló dà fún wọn láṣẹ kí ló wò fún wọn láṣẹ. ìdí tí wọn ò ṣe fún wọn láṣẹ náà ni pé àwọn ìjọba náà ló wọn. àwa ti ń gbọ́ pé àwọn pélé tó ń ṣe pé tí election bá ti kù sí dẹ̀dẹ̀ wọn náà fẹ́ fi bàjọba Tinubu jẹ. ìjọba Tinubu wo ló fẹ́ bàjẹ́ ìjọba tó ti bàjẹ́ already. Before this one ìjọba Tinubu ò ti bàjẹ́ ebi lè máa paráàlú kí ìjọba má bàjẹ́. àwọn kò rọmọ lọ sí skul mọ́sẹ̀ bàbá mo fi ẹni tó dá ayé àti Ọlọ́run búra ẹni tí mo ti sanwó ìwé iléèwé wọn nínú pé wọ́n wọlé yìí kì í ṣe 8. tí wọn ò rọ́gbọ́n ẹ̀dá. kò dẹ́ ń ṣe àwọn ọmọ ẹ̀fí sílẹ̀ náà kì í ṣe àwọn ọmọ mi. àwọn ọmọ ọkọ̀ dé báyìí kíní kan kàdé ṣàánú fún wọn. kò lè ṣeé ṣe. tó bàbá ẹ jẹ́ kí a máa fi lọ díẹ̀díẹ̀ nọ́mbà yín àtàwọn tá fẹ́ pè ní tá fẹ́ bá yín sọ̀rọ̀ ká máa lọ sílé wa díẹ̀díẹ̀. orúkọ tèmi ò yí padà bàbá confirm JP náà ni nọ́mbà mi nìyí 08022040950 08022040950 workshop ni o